Ẹ káalẹ́ o, ìròyìn àṣálẹ́ rèé láti iléeṣẹ́ Abíbílí. Orúkọ tèmi ni Bọ́láńlé Oníròyìn. Ẹ má bínú pé ẹ ò rí fọ́nrán yìí dáadáa. Ohun tó fà á náà ni wípé ẹ̀gbọ́n Wàhídì tí ó jẹ́ aláàbò iléeṣẹ́ Abíbílí wa níbí yìí ló ṣe ohun tẹ́nìkan ò ṣe rí, ó sì rí ohun tí ẹnìkan ò rí rí. Ẹ súnmọ́ bí láti gbọ́ ìròyìn náà ní kíkún torí bí mo ti ń ka ìròyìn yìí, ẹ̀gbọ́n Wàhídì wà ní ilé ìwòsàn níbi tí ó ti ń gba ìtọ́jú nígbà tí ọ̀gá wa wọ́n wà ní ọgbà àwọn ọlọ́pàá. Ìṣẹ̀lẹ̀ tó ṣokùnfà gbogbo wọ̀nyí wáyé ní ọjọ́ 24 oṣù kẹta nínú ọdún tá a wà nínú rẹ̀ náà ni. Aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Abíbílí ló rán ẹ̀gbọ́n Wàhídì kí ó bá wọn ra jálá epo eléyìí tí yóò kún kẹ́ẹ̀gì tí à ń lò níbí. Ẹ̀gbọ́n Wàhídì gba owó ó sì lọ. Nígbà tí ó dé ilé epo, yálà kó pe ọ̀gá lórí ẹ̀rọ pé aṣọ òbò ìdodo pé owó orí epo ti gbówó lórí, tàbí kí ó dá ọgbọ́n láti ra oníwọ̀nba tí owó ká, ṣùgbọ́n kò ṣe eléyìí. Ló bá ń padà bọ̀ lọ́wọ́ òfo. Bábábárí rẹ̀ ni pé ó fi ẹgbẹ̀rún 10 nínú ẹgbẹ̀rún bíi 50 tó kó dání wọ ọkọ̀. Àròyé tí ó kó bolẹ̀ náà ni wípé òun tún káàkiri bóyá òun lè rí rà níbi tí ó ti rọ̀jú. Kó tó sọ gbólóhùn tó kẹ́yìn, ìkúùkù ọ̀gá ló mú ní ẹnu, ó sì bá bẹ̀ dákú. Ọwọ́ ọ̀gá jábọ́. Àwọn alábàáṣiṣẹ́ sáré gbé ẹ̀gbọ́n Wàhídì jáde tí wọ́n sì tún fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí. Ìròyìn náà kò ju báyìí lọ. Ẹ tún pàdé wa ní ìrọ̀lẹ́ ọ̀la láti mọ àbájáde ọ̀rọ̀ náà. Ire o.